Okay, gbogbo ilé yẹn náà ló ti ní àkọọ́lẹ̀ báyìí. Pátápátá. Wọ́n gbogbo ìtàn yẹn náà. Kò sí. Torí tèmi yé mi kò ní wá dọjọ́ wájú tó kí n máa wá bèrè ìkọ̀kọ̀ àbí kọ̀rọ̀ kọ̀kọ̀ máa jáde. Iye mi tí mo fi. Tó bá jẹ́ ìyẹn ni lórí ọwọ́ tèmi ò fọ́pọ̀ wọ́n yọ̀ ẹ̀ ní pọ́blẹ́mù. Gbogbo nílé pátápátá. Lé o. Mo ti kọ́ síbi. Adé. Báwo ni wàá bá? Ẹ káàbọ̀. Apáta rẹ̀. Báwa ni tẹ̀ lọ. Adúpẹ́. Báwo ni àwọn nǹkan? Fáyọ̀ Ẹ kú jókòó. Adéwálé. Adéwálé tẹ̀ náà níbi tẹ̀ lọ. Ọkùnrin mọ́yọ̀ kò mú ní ìjókòó. Kò sẹ́ni tí ò mọ̀ níbi. Kódà òun gbọ́gbọ́ lé ẹ̀kọ́ máa pè lọ́ba àlùkò. Èèyàn mímọ̀ nínú wọn dáadáa. Báwo ni gbogbo ẹ̀ ṣe wà pa? Orí mi dá. Ọkùnrin mọ́yọ̀ mi ò rí ẹ̀ báwo ni kí ló wá ṣe ń bá? Ẹ wá kíyàn bí ni àbí ẹ̀kan wá ṣe. Jọ̀ọ́ jẹ́ ìbéèrè kan lọ́wọ́ tó bá jẹ́ pé ẹni tó ní làákàyè tó dẹ̀ ní ojú mi dáadáa ìrí tó rí mi ẹkú ilé o jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ orí ìjókòó lẹ́nu yìí wà kí ló wá ṣe pẹ̀lú mi then after that kí ni mo ṣe pẹ̀lú ẹ̀. Kí má bàa ṣì yẹn gbọ́ o Débáyọ̀. Tọkọ tìyàwó ni. Bọ̀ ọjọ́ tí mo rí ẹ ní kí ni. Ìwà ti. Èmi pẹ̀lú ta ni. Níbo. Níbo o tún dé irọ́ wa ó wà kọ́ bẹ́ẹ̀ ni gan. Gidi. Ó bó ṣe wà yìí sí kò sí nǹkan tí ó lè sọ ó lè lóun pàdé mi nílùú òyìnbó bó ṣe wà yìí. China. Ẹ̀gbọ́n tó fẹ́ sọ nìyẹn. Ó wà mí o tó kọ́ sílẹ̀. Ní sùúrù my dear please kí ni tó ń kọ́ lẹ̀ Mo kọ́. Ọlọ́run ní jẹ́ kókọ́ tó máa ń wọ lọ sọ́pọ̀ ẹ̀wọ̀n kí ni tó ṣẹlẹ̀ sọ fún mi ṣẹ́mu. Ọjọ́ yẹn tí mo rí ẹ. Ìwà tí mo rí ẹ tó ní. Ok ṣé owó contract love please lọ mo nídìí omi. Omi. Bẹ́ẹ̀ni. Ẹ pèsè ní máa kó bá yín dùn. No ìwọ ni kò lọ báà ní í ṣe báyìí. Yóò dà fún wọn nítorí. Ẹ ṣáà lọ mọ̀ ọ́. Abẹ́ ìdánwò ọ̀dọ̀. Máa tún lè tà ní lọ́mọ. Fọ́pọ̀ mọ́yọ̀ jọ torí Ọlọ́run ṣé please jọ torí Ọlọ́run ṣé ìwọ ló fẹ́ bá mi tọ́nu lé mi ni. Olómi mo dín ní kó bá ẹ lọ fún. No ṣé ìwọ ló fẹ́ bá mi tọ́nu lé Mo mi. dín ní kó fún ẹ lómi. Ẹ sọ pé. Ìdúró ṣé mo rí wà àti kí láti orúkọ ọ̀hún ń bọ̀. Ìwà. Sọ sẹ́ni mọ́kọ̀ òní sẹ́yìn mi kí ló dé kọ́ kí ló ṣe ẹ má sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀. Ìwọ ló ní ilé àdúrà rẹ̀. Èmi mo ní ilé náà ó Lókè sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀ kan. Bí ìlọ ẹ sọ pé 2 million. Báwo ni ṣe báyìí? 2 million kí ló dé? Ó fẹ́ ra lé sórí omi ni. Mo fẹ́ ra lé sórí omi ni. Àbí? Kò yẹ nínú. O jọ má gbẹ̀yàn wa ó ti bẹ̀rẹ̀ o. Ó ti bẹ̀rẹ̀ o. Òótọ́ mo sọ fún ẹ̀yàn ó ti bẹ̀rẹ̀ o. Kò sí kan tó ju pé kí n sọjú abẹ́kọ̀ gẹ́gẹ́ bí orúkọ mi. Mi ò rí. Báwo ni ìfẹ́? Ìgbà tó dùn mí ò fọ́. Bẹ́ẹ̀ ni o lè understand no o lè understand ṣé o ti yẹ bẹ́ẹ̀ sórí bóyá sórí bó ṣe wà yìí nǹkan tí mo lè sọ nípa ẹ̀ ó pọ̀ gan bó ṣe wà yìí kò tí ì sọ àwọn story bí àwọn bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ àwọn òkè àwọn kọ̀ọ̀kan onímọ̀lẹ̀ kò síṣẹ́ tí mo bó ṣe wà yìí. Mo ń jáde náà. Ṣé o gbà bó gbà? 2 donkey. D or no D? D. Two. Pẹ̀lú a máa wo fíìmù 2 pẹ̀lú Dundee. Wọ́n mọ̀ wá di fọ́pọ̀ mọ́yọ̀ báyìí ọ̀rọ̀ yìí lè dòye mi. Ó ti yé. Ìfẹ́. Ó bá ti gbọ́ Dundee fíìmù kan ni India ni ó ti yà sẹ́yìn. Ṣé bí mo sọ fún ẹ pé fíìmù yẹn pé Dundee ṣé mo sọ fíìmù yẹn fún ẹ náà. Dundee. Ìfẹ́ má wọ́n fọ pé Dundee kan. Ìgbà wo ni kí wá? Mi ìgbọ̀ ká máa mi ìgbọ̀. Ṣé kíní? Kò sí wàhálà. Dundee. A máa ríra. Mo nílé. Ẹ kọ́ fún mi báwo ni ṣùgbọ́n náà a máa ríra náà. Yẹ wà privacy pẹ̀lú ìyàwó mi náà. A máa ríra. Adéṣọ́ tọrọ kọ lọ́wọ́ yìí ẹ fún wọn náà. Ó sì dàka nọ́mbà wọn. Náà ó tẹ̀ ti dì. Àdá ó ti dì. Wọ́n á dà pé
lórí ọ̀rọ̀ tí a jọ sọ. Okay. So everything ti wà register. Lórí àwọn náà ní page mi láti bá wọn kọ sí. Tí dundee ò bá ti tún happen mọ́ a máa. Ẹ máa ṣí àgbẹ̀. Ó ti yẹ madam. Oh my God. Má fẹ́ máa lọ. Ó dà kó sí wàhálà. Ṣé ẹ̀rí fún mi nọ́mbà yín wá? Nọ́mbà ta ló fẹ́ gbà? Màdámù mi. Wá kí ló ń ṣe ẹṣin wọ́n wòlé wọ́n tilẹ̀ ní ó ṣe máa sọ pé ó fẹ́ gba nọ́mbà ìyàwó mi. Tún bẹ̀rẹ̀ ṣé ká. Fọkùnmọ́ ó bá sọ pé ó fẹ́ gba Dundee. Níṣẹ́ wá ń jowú mi báyìí. Báwo ni ìṣe ní jowú ọlọ́run á fún mi nígbà tó bá mi ní jowú lé lórí. Madam. Ó dà kó. Everything ti wà ok. Wàá pè é ṣẹ́gbọ́n. Ó ti yẹ. Ẹ bá wọn wo ojú wọn dàbí pé wọ́n ṣe. Ẹgbẹ́ kí ló pọ̀ sí lórí. Òun ló mọ tó gbọ̀n sí mọ́ mi ẹ̀ lójú bóyá máa ṣe nìyẹn. Ó dàbọ̀ ẹ jọ bá mi tilẹ̀kùn yẹn láti ta. O ti ní pé. Tilẹ̀kùn yẹn láti ta sẹ́. Done. Ó ṣe ó fún ní bàjẹ́ náà nísùn ṣe ìgbà tó dé kò tí ì báyìí láwọn àárín kọ̀ọ̀kan rárá. Kí má ròyìn mọ́ kí n bọ́ ẹ títí olóyún mọ́ mi lábẹ́ ọkọ mi fún ẹ lóyún o wọ́n kọ́ gbé láti ta kí má ròyìn kí tó bọ̀ wà tónú tó bá ní mọ́tò máa fọ́ lálẹ́ fún mi nínú ilé mi wà á lọ ní sórí wèrè tó fún ẹ lóyún tóun náà bá dé ẹjọ́ lọ ni. abẹ́ta kò tètè gbé nǹkan ẹ̀dá mi ti ẹ̀mú fún mi pọ̀. wèrè wo ló fún lóyún bébì ó máa ń láti bó máa plan ṣé kámẹ́rà wà ní tó dé tẹ́lẹ̀ máa ṣe tíátà kí ló máa ń bóyá lẹ́yìn sáà kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ kan àṣírí yìí ti dọ̀tún àṣírí ta ni. ògùn tẹ̀sí ẹsẹ̀ ẹ ti bọ́ta ọkọ̀ máa mú kí mọ́tò mi lọ. yóò ṣe sùúrù okú ta ló bẹ̀ sí o ń bọ́ ṣé ìwọ́gbọ̀n èèyàn kúkú ni ẹ so èèyàn kú nínú fámìlì yín so ó lè sọ fúnyàwó mi ó tó kó bínú sí ẹ. inú fámìlì àbí inú fámìlì ẹ̀yin méjèèjì lẹ́yìn ọmọ lẹ́lẹ̀ yìí wọ́n ní kó máa mú kí mọ́tò mi àbọ̀rọ̀ yẹn bá mú kí mọ́tò mi. ṣe sùúrù ìfẹ́. máa ṣègbè ẹ̀fọ́ ẹ bá mú kí mọ́tò mi jáde àpọ̀dà. kí ló ṣẹlẹ̀ kí ló dé. bèrè lọ́wọ́ ẹ̀. kí ló mo sọ fọ́pọ́ yọ ọ̀rọ̀ wo tí ń gbọ́ tó tiẹ̀ wá báyìí. wo bí mi ráyè yẹn ẹ káàbọ̀ ẹ sì ríire bọ́dọ̀kù tó o sí ẹsẹ̀ ẹ ti bọ́ ọ̀tà. kí ló ṣẹlẹ̀ tó. sẹ́ni má ti lóyún bó ṣe ń fún ló ń gbà bó ṣe ń gbé fún lòun náà ń gbà. sẹ́ni má èyí ìyá àjọ ọ̀run lè. olóyún mọ́ wa lára nínú ilé yìí. ó bẹ̀rù ọlọ́run o. ó lẹ sọ fún ta ló fún ẹ lóyún. èmi mo fún ẹ lóyún. sẹ́ni mo ṣe sùúrù èmi kọ́ àpapọ̀ mọ́ yà ẹ má gbà ìtẹ̀lẹ́ mi bí ìwé lọ. sẹ́ni mo ibo lè mi. Don't do ọjọ́ kẹ́mi àná. jẹ́ kó sọ̀rọ̀. Don't do ọjọ́ kẹ́mi àná. Done do àti 2M. lọ́hùn tọ́pọ̀ mọ́ yọ ọkùnrin ni wọ́n náà Wọ́n yọ̀ mẹ́po. tọ́pọ̀ mọ́ yọ ọkùnrin ní ẹ́. ẹ sọ pé bàbá kò yé mi. Màdámù mo rí wọn ní 2M mo rí wọn ní. wọ́n náà rí yín ọdún mi mú. àwọn náà rí yín wọ́n rí. Please, okay, I can explain. mo ń bá ìmẹ́lẹ̀tì. Èṣù ni. Ọlá, please come. ọlọ́run ní kò wọlé padà. Ọmọ mi nìyẹn. kó sì padà. ọmọ wọn nígbà tó ń bọ̀ ní. ó yẹ kó kú ní bó ṣe sọ. ó ní kẹ́ ẹ̀ dìde. Ọlá. ẹ máa má lọ ọlá kí ló máa ń wọ́ta òun mọ orí ìyọ̀tọ̀ yìí. ẹ̀ní gbà ẹ pàgbérò ìyá mi àkẹ́yẹ̀ sọ ẹ dáhùn kò sí wàhálà gbogbo ẹ̀ náà déédéé ni. Mo fẹ́ bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣé bí wọ́n ṣe rí gbẹ̀mùgbẹ̀mù tó rí gbẹ̀mùgbẹ̀mù tó yẹ kó gbogbo ẹ̀jẹ̀ tó mú lẹ́gbẹ́ yín lẹ́gbẹ́ àjẹ́ yín tó fi sanra yìí ṣé o lè máa pín ẹ̀jẹ̀ pẹ̀lú àwọn eléyìí káwọn náà lè bá rí orí ìwọ́n rí gbẹ̀mù àwọn wá gbẹ. ó jẹ́ ṣọ́ra rẹ kó má bàa taṣọ àgbà mọ́lẹ̀. aṣọ àgbà kọ ìwọ tó yẹ pé àgbálẹ̀ yín ti kú tán. bẹ́yìn náà. fún yín.
o ti fẹ́ rí jálé agbọ́n. ilé agbọ́n kan òun náà tẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ òun lọ́rọ̀ tó ń rí ẹ̀gbọ́n níwọ̀n ẹdún wọ̀nyí òòrí gbà ẹnu eléyìí dúdú tòun náà dúdú ẹnu tẹ tó yẹ funfun òòrẹ́jẹ̀ gidi mu òòrẹ́jẹ̀ gidi mu bóyá ìjẹ́ COVID-19 ni wọ́n mú. àná ló wà káyé èmi náà ṣe mo ṣe eré yóò da ẹ̀yin wèrè mo ẹ sọ ní ká ṣe ẹ̀yin olóṣì.